ìyálọ́jà ní kí gbogbo wa pé a kú ọjà òní o àtàjèrè ọjà la máa ta o wọ́n ní ẹ má gbàgbé ìmọ́tótó gbogbo ọjà á máa tà. ìkànnì jígí alára tún gbégbé ètò yẹn ti dé. ètò Oju Oja Re o. látúnjọ gbádùn ẹ wá nǹkan fìdílé. ètò Oju Oja Re o. kátúnjọ rí bó ṣe ń lọ láwọn ọjà wa nílẹ̀. ètò Oju Oja Re o. Oju Oja Re, Oju Oja, ètò Oju Oja Re o. láti òbésèrè ní ìsẹ̀wé tí wọ́n náà ń ta ní ìsìn wọ́n ní láti òbésèrè jẹ́ iye kan nàìjíríà ẹ̀ńtàṣẹ́ ń lu wa ọjọ́ iye kan àti àwọn ráìsì ti àṣìrẹ́ ìjọba gan ògbìn kankan káyipé ìjọba gan náà gbìyànjú àwọn Boko Haram ẹ̀wọ̀n tán ti dá sí nǹkan wọ́n owó sẹ́ wọ́n kàn sọ pé ọjà wọn àbá ń fowó lọ́jà ẹ̀wọ̀n tí àwọn Boko Haram ti dá síbi tí wọ́n ti ń lọ tá a ti ń rajà lọ́hùn níta rírà ní sí ọ̀dọ̀ wa bí ọkọjà sùn. bẹ́ẹ̀ náà ni ráìsì wálẹ̀ ó dẹ̀ lásìkò ó lásìkò torí pé oríṣiríṣi ìlú ni ráìsì tí a ti ń lọ mọ́ra ráìsì ti wá so títan bá tán èmi ò tún jáde so ohun gbogbo ó ní àsìkò tí a máa ń rà so kò sí pé ọjà wa ó ń lọ sókè ó ń lọ sílẹ̀ gbogbo ẹ ti ní àsìkò tí a máa ń rà tá a dẹ̀ máa ń tà tí ó dẹ̀ sí pé yóò wọ̀n fáwọn aráàlú. kò sí wìtìwìtì o kódà gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàtọ̀ máa ń wà tẹ́lẹ̀ pé tó wá bí ìparí oṣù bá ń bọ̀ a máa ń rí wìtìwìtì gbogbo rẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí o ṣùgbọ́n báyìí ní ìsinyìí kò sí irú wíkẹ̀ndì ní ìsìn pé wíkẹ̀ndì bá ti ń bọ̀ ní ìsìn a mọ̀ ìyàtọ̀ rẹ̀ wípé wíkẹ̀ndì ń bọ̀ kò sí yàtọ̀ mọ́ o a mọ̀ ìyàtọ̀ ní Monday àti wíkẹ̀ndì mọ́ kò sí yàtọ̀ rẹ̀ o. n tá à ń fẹ́ náà ní kí títí wa yìí àti iná àti iná omi ti wà omi ti yípo wa ká iná àti títì ní jẹ́ wáyà lọ́jà wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀. ṣe rí nǹkan tá a fẹ́ kíjọba ó ṣe fún wa ni pé àkọ́kọ́ kíjọba ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti máa dáko tí ìṣàgbé oníwì àgbẹ̀ tí ó wà lóko gangan ẹlẹ́ẹ̀kejì kí wọ́n bá mú epo wálẹ̀ ẹ̀ẹ̀kẹta títí ìwọ ọ̀dà ẹni tó bá ń wò pé ibi tó yẹ kí wọ́n gbà tó yẹ kí wọ́n lo wákàtí 5 ibi tí wọ́n bá máléjì tí wọ́n bá lọ gbà ó lọ́jọ́ wákàtí 7 owó epo náà ní rẹ̀ tún kọ́ sí so nípa gbogbo nǹkan yìí ó ń jẹ́ kí nǹkan wọn ṣẹ́wárí nínú ọjà wa yẹ iná ẹ̀wọ̀ bọ́jà wa ṣe rí à ń fẹ́ ìjọba kí wọ́n ràn wá lọ́wọ́ kò sí ìlú tí wọn ì tí ń ràn àwọn oníṣòwò olókòwò lọ́wọ́ àmọ́ tọ̀ Ọlọ́run ṣàánú wa ni ìjọba ń gbìyànjú àmọ́ kò tí ì lọ́dọ̀ àwa lókòwò Ọlọ́run ṣàánú wa. ẹgbẹ̀rún tán bá yọ ẹgbẹ̀rún tán gidi ni kódà kò tiẹ̀ tí ìdílé níbi tá à ń gbọ́ ọdún ọgbà bá rà lọ́sẹ̀ tó lọ kọ́lá rà lọ́sẹ̀ ìkàdé Ọlọ́run fàánú gbà wá lórílẹ̀-èdè yìí. kéré o ìyálọ́jà ní kí gbogbo wa pé a kú ọjà òní o àtàjèrè ọjà la máa ta o wọ́n ní ẹ má gbàgbé ìmọ́tótó gbogbo ọjà á máa tà. ìkànnì jígí alára tún gbégbé ètò yẹn ti dé. ètò Oju Oja Re o. látúnjọ gbádùn ẹ wá nǹkan fìdílé. ètò Oju Oja Re o. kátúnjọ rí bó ṣe ń lọ láwọn ọjà wa nílẹ̀. ètò Oju Oja Re o. Oju Oja Re, Oju Oja, ètò Oju Oja Re o. ẹ káàsán dáàdì mi ẹ kú àtàárọ̀ sà orúkọ tèmi ọmọ yìí ni ìyáàfin Afọláṣadé Abbas tí mo jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Jígí Alára Media TV àwọn náà gbé mi jáde wá sínú ọjà yìí láti wá ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́lọ́kọ̀ọ́jọ̀kan lọ́dọ̀ ẹ̀yin bàbá mi àtàwọn ìyá mi nínú ọjà Bódìjà yìí bàbá mi ẹ dákun jẹ́ lè bá mi dárúkọ yín fún àwọn ọ̀jọ̀gbọ́n. orúkọ mi náà pọ̀ orúkọ mi ni olóyè Náúdà Adégbènjó aka Ọ̀kẹ́dàrọ̀sà mo jẹ́ Basọ̀rún fún ọlọ́jà ilẹ̀ Ìbàdàn mo dẹ̀ tún jẹ́ alága fún ọjà Bódìjà foodstuff seller. orúkọ tèmi ni Alhaji Suraju Adeleke. Mọ́mí ẹ má bínú ẹjọ́ ṣé mo lè mọ orúkọ yín mà? Mo ṣe Aminat àwọn.
Orúkọ mi ni ìyáàfin Ọláníwọ̀nkàrí. Orúkọ mi ni ìyáàfin Ọláòṣèbùkún. Orúkọ mi tèmi ni Alhaji Yakubu Azeez tí mo jẹ́ gẹ́gẹ́ bí vice chairman Ibadan Free State Solar ní Bodija. Orúkọ tèmi ni alàgbà Wasiu Adio tí mo jẹ́ alága oní ráìsì tiwantiwa ní ọjà Bodija. ẹ ṣé gan ni bá mi ẹ dákun bá mi ó tó bí ọdún mélòó tẹ́ ẹ ti wà nínú ọjà yìí báyìí. bàbá ní awé ọ̀nà mọ́ ilẹ̀ títà àjọ dọ́jà ní 1987 ni mo rẹ̀ ti wá níṣẹ́ láti bí 1983 so it's over for something years tí mo ti wà bí tí mo rẹ̀ ń tà tí mo ń rà ibẹ̀ mo ti gbéyàwó ibẹ̀ ni mo ti bímọ ibẹ̀ mo ti ṣe dáadáa. ẹ ṣé gan ni bá mi lẹ́ǹkan sí i bá mi ẹ dákun láti bíi ọdún mẹ́wàá sẹ́yìn bó o lẹ ṣe rí ọjà Bódìjà yìí sí bó o ní nǹkan ṣe ń lọ ń bẹ̀ ní déédéé sí àti ní ìrọwọ́rọsẹ̀ àti ní ìrọ̀rùn sí bá mi. láti ilẹ̀ pẹ̀pẹ̀ tá a dọ́jà náà Ọlọ́run ti ṣe ọjà lọ́jà àlàáfíà kátàkárà wa torí iṣẹ́ wa ò jẹ́ mọ́ṣẹ́ ọlọ́pàá kò jẹ́ mọ́ṣẹ́ agbófinró ọ̀nà ilẹ̀ haúsá oko láti lọ rajà láti rà tá a bá rà délé là á tà so à ń ṣe ọ̀làjú sí nǹkan tí ó kàn wá lẹ́yìn ká rajà kátajà ìwọ ọmọlúwàbí ló sì ń bẹnu ọjà tọrọjà wa ò ní kò fa nǹkan pé ẹnìkan lè máa ṣe ìjẹ̀gbọ́n bẹ́ẹ̀ torí inú òkòwò wa á ṣáájú bẹ́ẹ̀ tí ó rajà lọ́dọ̀ wa ni á dì rẹ̀ bẹ̀ fún ni á ṣàpọ́nlé ẹ̀ ni a gbọ́dọ̀ fẹ́ tá a fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ nìyí ọ wá jẹ́ kí iyì ń gbọ́ pé ọmọlúwàbí aṣọ yìí àti ọmọlúwàbí ti ń bẹnu gbogbo látòrí àwọn bàbá wa tá ti ń tà látàyè jọ̀hún tí wọ́n bá ń bọ̀ láti ilé aṣọ yìí wọ́n wọ̀ ẹni tó sì wọṣọ ìbò ní oṣù pé kẹ́nìkan kan lábùkù nínú ṣe jẹ́ pé àjò ńlá máa ń ṣe nídìí ọjà àti àníbódìjà àìbúyàn àìsí ṣe àìsátẹ̀yàn torí owó ọwọ́ rẹ̀ la fẹ́ gbà bá a bá wá bu ṣé ọ̀rà tá a fẹ́ rà so dandan gbọ́dọ̀ ṣàpọ́nlé ká sì ṣe ìyàsẹ́ fún àti bá ń bá wa rajà iná lọ́rọ̀ sì ń fi àlùbáríkà sínú ọjà ìdóni. ẹ ṣeun gan ni bá mi ẹ ṣé mo dúpẹ́ gan ni láwọn ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín tẹ́ sì ń dá mi lóhùn rẹ̀ yìí bá mi ẹ jẹ́ ká wá wo bí gbogbo nǹkan ṣe ń lọ ní ìsinyìí ǹjẹ́ inú sí yín gan dùn sí bí gbogbo nǹkan ṣe wọ́n gógógó nǹkan yìí. ó dá ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ ṣe ń wo yìí tẹ́ ẹ bá lọ nú ọjà ẹ wò sọ́ọ̀bù ẹ rí i pé sọ́ọ̀bù jòrò lọ kì í jẹ́ pé owó ni ò sí ẹ̀pà lèmi ń tà nísìn nígbà ní nǹkan bí ọdún mẹ́wàá kí n tiẹ̀ ní bí ọdún mẹ́rin sẹ́yìn báàgì ẹ̀pà kan ò bá kọjá 30,000 dé. 30,000. ní ìsìn 187,000 210,000 kúrò wà bẹ́rì Kampala over 200 plus ni Bororo ní àtò 200,000 àwọn sólà ní àtò 200,000 ẹ̀pà wẹ́rẹ́ pupa yẹn is over 200,000 ní ìtọ́jú yẹn bá sì kó 200,000 lọ sóko ní nǹkan bí ọdún mẹ́rin márùn sẹ́yìn ìwọ náà fẹ̀yìntì pé ọmọ jẹun ìwọ náà jẹun ní òròdù so ọjà yẹn tó owó yẹn ti wọ́n ó ti mú àdínkù bá ọjà wa ń rírà ó ti mú àdínkù bá ọjà wa ní rírà tọ́pẹ́ tó bá lọ rogún tẹ́lẹ̀ owó tá a fi ń rogún nìsín inú kọ́ra márùn tó bá ra márùn kí ló fẹ́ sí ibẹ̀ náà lọ́kọ̀ epo ti wọ́n ibẹ̀ ni ó sì lé lórí ẹni tó lọ rogún tán ní 10,000 láàjò ṣẹ́ǹk tó bá fẹ́ sí owó ọkọ̀ lé lórí ó lè má gbé kọjá 200 300 pẹ̀lú owó tó fi jẹun ẹ wá lo kó ní ìsìlẹ̀ pé ọkọ̀ tí àkọ́wọ̀ lọ́gán àtìlọ àtìbọ̀ lọ 50,000 tọ́wọ́ ara báàgì mẹ́wàá 5,000 lórí ọjà bó o lọjà tó gbé délé náà ò ṣe ní ilé 1 naira àwọn tó sì ń tà fún alóko náà ń tà náà wọn náà ń tà so ọjà wọn lóko owó tó ti di mí egún yìí ó ti wá ń jẹ́ kí ọjà ò dínkù bí ọ̀yà tó yẹ kó rogún kó rọgbọ̀n ní ìṣẹ̀lẹ̀ lógún ilé lọ́gbọ̀n ọlọ́gbọ̀n sẹ́ẹ̀pẹ́ fẹ́ rajà náà máa ríra lọ so ibi ọjà wa ti ń di 5, 6, 7 èrè kí la fẹ́ jẹ lórí ẹ̀ mọ́ àyípadà tó bá owó àti bílù Nàìjíríà ṣe rí ó ti fi àdínkù bá kátàkárà wa ní ọjà yìí ọjà wa ò tàbí ìtìgbà kan mọ́ kèé ṣàwọ́ra àfowólé ọjà ẹ̀pà ní ìsìn 2,000 lára lóko Kóńgò ọlọ́kọ̀ ògbé 2,300 là ń tà ní ọjà expenses lọ bí 187 naira torí àárà àpò tábìdì alábàárù tí ó gbé àsanwó revenue àsanwó pa adúró lórí ilẹ̀ wọn àsanwó pa ń lọ ọ̀nà bí tá a bá ti ń tọ̀ láti náà tí náà láti máa sanwó lójú ọ̀nà dé léyìí tẹ́lẹ̀ tó pa àmọ́ expenses by 5,000 kò sẹ́ńtẹ́ ló lóko nítorí expenses 8,000 lórí báàgì kan nígbà arajà ní 2,000 lọ́wọ́n lóko 36 expenses 180 tábà tà 2,3 120 naira lájẹ kọ̀wọ́ 7,000 lórí báàgì
ìgbòlá fẹ́ rí. So adẹ ń rọ ìjọba tó máa ń wò pé bóyá wà là ń fowó lé ọjà kò sọ́nà tá a fẹ́ fi lówó lọ́jà ń tá a bá rà ńlá ta kò sọgbọ́n kò sọ́nà àbáyọ kan bẹ́ẹ̀ nígbà tán ṣe tàbí bàbá pé à ń fowó lé ọjà ọ̀nà wo láti jẹ́ kọjá ẹ dákun ọjà tá a bá tà ní 1.5 tẹ́wọ̀n tí a bá tà 1.5 tá a wá ní àtà 2.3 ṣé èèyàn tí ó rà 1.5 fún ṣé bí ó ṣe yá 1.5 ní ọjà 2.3 ẹmu 3,000 lọ́tọ́ ní 1.5 ní ṣẹ́ẹ̀kì yóò rà kóńgò méjì ẹmu 3,000 lọ́tọ́ ní 2.3 kóńgò kan ní ó rà. So pàdé èyí àwa gan bí àsìkò èrò ọ̀jọ̀gbọ́n ọ̀nà tí wọ́n fi bá a tọ́ pé gbogbo nǹkan yóò fi epo ní ìṣẹ́ tó wo ìtàn ṣe. Ráìsì òbésèré ní ìṣẹ́ owó tí wọ́n náà ń ta ní ìsinyìí. Wọ́n ní ráìsì òbésèré jẹ́ iye kan Nàìjíríà ìtànṣẹ́ ń lu wa ọjọ́ iye kan. Àti àwọn ráìsì ti àṣìré ìjọba gan ògbìn kankan. Káyí pé ìjọba gan náà ń gbìyànjú àwọn Boko Haram ẹ̀wọ̀n tán ti dá sí nǹkan. Wọ́n owó sẹ́ wọ́n kàn sọ pé ọjà wọn àbá ń fowó lọ́jà ẹ̀wọ̀n tí àwọn Boko Haram ti dá síbi tí wọ́n ti ń lọ tá a ti ń rajà lọ́hùn. Níta rírà ní sí ọ̀dọ̀ wa bí ọkọjà sùn. Tí su oko bá dẹ̀ dé náà ni. Ata tá àrà náà tí wọ́n ti gbé wá. Àgbàdo tá àrà náà tí wọ́n ti gbé wá. Gbogbo tá àrà náà ti ni. Ẹ wá wo tó ti fojú àwọn àgbẹ̀rí lọ́hùn. Káyí pé ìjọba tí náà wà nítorí pé irú àwọn ìgbèríko láyé àwọn jọ pé sáré kọ̀ọ̀kan ẹ máa dáko àgbàdo ní ìta tún rí tágbàdo tútù bá dé àwọn náà tún máa ń gbádùn síkìtì ni la fi substitute àgbàdo north ní ìsìn síkìtì náà ti ní long time díẹ̀ tá a sí ìjọba tún bá tún lè ran àwọn èèyàn wa lọ́wọ́ tó tún lè dáko àgbàdo dáadáa yóò máa wà long time bí tí náà sì wà ní long time ìyá yìí ò ní lè máa pọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ níta bá rà lóko náà là ń tà ìjọba ò lè gbọ́jáde ní kíjọba sọ pé ọ̀dà náà ọjà ìwọ̀n ọkọ̀ wọ́n o kán gbé tírélà ẹ̀wà mẹ́wàá fún wa kán gbé tírélà àgbàdo mẹ́wàá fún wa kán gbé tírélà ráìsì mẹ́wàá fún wa kán gbé àwọn ọjà fún wa ní tírélà méjì kán wá ní àmọ́ta 1,000 sáà ní ìta. ṣebí nana ẹ tó pé 15 naira àga àwa láàmú ṣùgbọ́n tá a lọ bó wa rà tá a ti rà 2,000 plus tá a sì wọ ọkọ̀ mọ́ tẹ́lẹ̀ kan wá ní àtà 1,000 wa ṣé gbèsè ní ká jẹ ni àbí bí a ti yáwó sọ̀mọ̀ ní ànílówó padà. Atalẹ̀ wo lọ́kàn ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpapọ̀ àbáàgì ọ̀lẹ́ 5,000-7,000 lẹ́yìn ó bá ara ta rúro tó wà lọ́kàn ní ìsìn bí i 50,000-40,000 lápẹ̀rẹ̀ rẹ̀. Lápẹ̀rẹ̀ báyìí. Mélòó ni ó wà dá sí? Àwa aláàrá ta 200 naira mo láti fẹ́ rí. Èmi ò rí bí a ti ń rí 50 naira kan 50 naira mọ́. Kò sí. Tó bá jẹ́ pé nǹkan yẹn náà ń pọ̀ tá à ń rírà lọ́pọ̀ níbi àti ń rà kí ló dé tá a máa tọ̀ wọ́n lé. Kò sọ́jà tó lè dínwó táà náà ní tà dínwó ṣùgbọ́n tá a bá rà là ń tà so kọ́lọ́ ṣàlùwà. Bámi kí wọ́n lè fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn nǹkan wo lè fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Bámi ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín kí ni nǹkan tẹ́ fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí kàn ṣe fún yín nínú ọjà yìí yálà àwọn ọjà táǹtà lọ́lọ́kan òjọ̀kan yìí yálà ọ̀nà inú ọjà yìí ni àbí àwọn ohun mèremère tẹ́ ẹ ṣàfẹ́ kí ìjọba ó ṣe fún yín ǹjẹ́ ẹ lè bá mi ṣàlàyé bámi. Ọyẹ kakọ torí ọyẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń dá wa sílẹ̀ mi lónìí lọ́wọ́lọ́wọ́ adẹ̀dùpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà wa sí Mákindé wọ́n ń gbìyànjú lórí ọ̀rọ̀ ọ̀nà tó rọ́pọ̀lọpọ̀ ọ̀nà náà tẹ́ bá bọ́ gbòòrò wọn ń ṣe ṣé wá rí alága káńsù wa tí wọ́n ẹ̀sẹ̀ yẹn fún wa Onífádé Ọ̀nàlà kọ́lọ́n bá fún lẹ́nu gbogbo kọ́lọ́n bá fún lókun àtagbára láti mú ìlérí rẹ̀ ṣẹ fún Ọjà Bodija yìí àmín àṣẹ Èdùmàrè àfi kíkì rẹ̀ náà kí Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámójúrọ̀ torí Ọ̀túnba Ṣẹ̀yẹ bẹ́yàn bá ń gbókọ wọn ní ìta ojú mi lèyìn ó fi máa wò wọ́n ṣùgbọ́n ń bá súnmọ́ Ọ̀túnba Ṣẹ̀yẹ yóò mọ̀ pé ẹni tó fẹ́ràn ìlú Ìbàdàn tó sì ń fẹ́ lọ síwájú ní ìlú Ìbàdàn ni gbogbo àtúnṣe náà ti sàdéhùn fún wa nìkan bí oṣù kan lọ sẹ́yìn tí wọ́n á búra fún wa pé títì wa yìí o àwọn ó ṣe fún wa títì tó wá láti ilé ìgbodò express àwọn ọba wa ṣe á sì mọ̀ pé òun èso ọ̀rọ̀ wọn mọ̀ musẹ̀ sọ́ngbà bá ti rìn lọ́wọ́ lọ́dọ̀ ìjọba stéètì ọ̀rọ̀ fẹ́dà lé mọ́kàn àwọn ṣẹ́gbẹ́ fẹ́dà wọn mọ̀ tán tiwọn ṣùgbọ́n tọ́lọ́ ń bá ti ní kára àánúgbà lọ́dọ̀ ìjọba Ọ̀yọ́ stéètì ìyẹn ni kẹ́ ẹ tún bá yìn wọ́n lọ́gọ̀ ẹnu kẹ́ ẹ bá yìn wọ́n lọ́gọ̀ ẹnu kẹ́ ẹ bá kí wọn pé Ọjà Bodija tún fẹ́ràn àlékún ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn lórí ọ̀rọ̀ títì tó yípo wa ní ọjà nínú ọjà yìí and iná anídìíná
a mọ̀ pé wọn ò lè àǹfààní ṣùgbọ́n sólà ẹ̀wò láyìn délẹ̀ ní ìsìn sólà kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù tí ń bẹ láyìn délẹ̀ 32 ṣé sólà kan ó lè clear tó fẹ́ rí bẹ́ẹ̀ bí sólà mẹ́jọ bá wà ń bí tí mẹ́jọ wà ń bí tí mẹ́jọ wà tó wà láì mẹ́jọ wà láì kọ̀ọ̀kan ẹ má fẹ́ ṣàbúrú sẹ̀ pé ìmọ̀lẹ̀ ó ṣe kí ni yóò tàn sílẹ̀ adẹ̀tún nídìí ilé ìgbẹ́ wọ ọ̀dẹ ìta àpòwọ́ ara wa kọ́ ni èyí tíjọba kọ́ àwọn ìjọba ni wọ́n filẹ̀ èyí tó jẹ́ tara tiwa tá a dáwó tá a gba location rẹ̀ là ń tún ṣe à ń fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ kí wọ́n fún wa ní ìrànlọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ tá a fi tún ṣe ilé ẹgbẹ́ tẹ̀ ń wò ìfúnra wa la ṣe gbogbo nǹkan tẹ̀ ń wò bẹ́ẹ̀ fúnra wa la ṣe lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni torí àgbà location kan lọ́wọ́ ìjọba ṣùgbọ́n wọ́n máa ń ṣàánú wa ní nǹkan bá a fẹ́ títì ni o àbá fẹ́ nǹkan kan ni wọ́n máa ń try láti ṣe yẹ àtúnwọ́n fásitì bẹ̀ wọ́n àtúnrọ̀ wọ́n orúkọ gómìnà wa olóyè Mákindé ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé àfi kí wọn náà kí Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámojúrọ̀ olóyè nínú ọjà Bódìjà ni tọ́ra àwọn la fún wọn lóyè asọ̀lùdẹ̀rọ̀ of Bódìjà market asọ̀lùdẹ̀rọ̀ of Bódìjà market international torí wọ́n sọ ìsinmi sínú ọjà Bódìjà wọ́n mú fóòrò kúrò ní ọjà Bódìjà wọ́n mú ìlà ìlò kúrò ní ọjà Bódìjà lórúkọ babalọ́jà Alhaji Ismail SAG àti Alhaja Sikaratu Tantolon tó jẹ́ àlọ́jà ọjà Bódìjà àtẹ̀mí tí mo jẹ́ alága ọjà Bódìjà olóyè Dáúdà Adégbèjò AK Ọ̀kẹ́dà Àrùsà ṣẹ̀bẹ̀ à ń fi dúpẹ́ lọ́wọ́ wọn o àfi kí wọn gan pé àlékún dùnú àlàáfíà yóò máa jẹ tiẹ̀ náà ọ̀nà àtìlé tiẹ̀ náà kò ní dàrú ìsinmi ayérayé Ọlọ́run bá fún wọn nínú owó náà Ọlọ́run bá kẹ́ wọn kí wọ́n jọ kí wọ́n tún fi àlékún tán fẹ́ níta ń fẹ́ náà ní kí títí wa yìí àti iná àti iná omi ti wà omi ti yípo wa ká iná àti títì ní jẹ́ wáyà lọ́jà wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Máàmù ẹ̀ka sùn máa. Ẹ̀ka sùn ọ̀rọ̀ ajé máa. Báwo dẹ̀ lọ́jà máa ń dùn. Ìwọ níbi máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run ṣe é fún àtàwọn máa ń dùn. Máàmù ẹ̀ má bínú síwájú sí ẹ dákọ̀ pé ọmọ ọdún mélòó báyìí yá ni. Bàbá mi fún ó kọjá 65 bá. Wọ́n 65 ní gbogbo fíìmù tí o ṣe fíìmù bá 65 ní kí ibẹ̀. Nítorí wá gbé mi wá sínú ọjà láti wá ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan náà ni wípé kí n béèrè nípa bọ́jà ṣe ń lọ màálù. Wọ́n ṣàfihàn wa ọ̀rọ̀ gbogbo ọjà ti ṣe afẹ́ ṣúà ọjà kọjá gan ọtí ẹ̀gbẹ́rẹ́gbẹ́jẹ́ kàkà pẹ́pẹ́pẹ́ nígbà bá fi bẹ̀rẹ̀ lónìí káàbàdàn ọ̀la wọ́n gbogbo ní tálọ́fẹ́ pàdé lónìí káàbàdàn ọ̀la àbẹ̀bùsílẹ̀ káàbàdàn ọ̀la átàrí ti ra ọgbọ́n ológóńgó jòsílẹ̀ káàbàdàn bí 3,000 6,500 7,000 bó ṣe ń gbé nù ó kára báàgì bí 150 450 bá ṣe ń rà wọ́n ṣàwọn ọkọ̀ wá gbẹ́gbẹ́ yàrá rárá wọ́n ṣàwọn lórílẹ̀-èdè yìí ó jẹ́ ìtì àṣẹ ń bẹ̀rù oṣù yẹn. Màámi nǹkan tí mo kàn sí fẹ́ bèrè lọ́wọ́ yín ni wípé ẹ dákun èlé ni ẹ̀ ń ta kóńgò ẹ̀pà yìí ní bóyá bíi ká sọ pé ọ̀sẹ̀ kan sẹ́yìn. ọ̀sẹ̀ kan sẹ́yìn tẹ́tẹ̀rẹ́ àtàkì 2,000 ní ọ̀sẹ̀ 2,300. 2,300 ló ti wá dì báyìí ó ti fi àpò kan àbọ̀ ó ti fi lé. 2,300 bẹ́ẹ̀ ni. 2,300 mánéjì bàbá 2,300 mánéjì 2,300 bá ṣe ń tàbí mọ́ra wọn ní ìsìn náà. Ẹ ṣe màámi ẹ dákun ipò wo ni ẹ̀yin dìbò nínú ọjà yìí màámi àti pé ó ti tó bí ọdún mélòó tẹ́ ti wà nínú ọjà yìí ìyá mi. Nígbà tí bẹ̀rẹ̀ dọ̀gbẹ́dọ̀gbẹ́ àti dọ̀gbẹ́dọ̀ àti ní 35 years àti dọ́gbà tí wà nínú ọjà yìí báyìí. Àjọwà ń bẹ̀ ẹ̀wọ̀n àjọwà ń bẹ̀ náà àjọṣẹ́gbà ní àjọwà ń bẹ̀ àtìgbà náà ọmọ ti fi kútọ́wá ọmọ fi pàwá ń bẹ̀ ọjọ́ ìbáda àsìkò àsìkò lọ́jọ́ ọba ìjẹ́ ọjọ́ tó ní ní ìṣe ọwọ́ sàmì ọmọjà kú ọ̀nà bí èsì ọmọjà àti ibi omi ọkà fọlọ́wọ́ náà wọ́n lọ́wọ́ gbogbo àwọn oṣù tọmọtọmọ àwa àgbẹjẹ tàtàrà fẹ jẹ ọkà mọjẹ nígbà níjẹ o ajẹ pẹ̀lú rẹ pẹ̀lú ìrora. Nígbà wo tẹ́ ti wà nínú ọjà Bódìjà yìí sà? Tí mo ti wà ní ọjà Bódìjà. Bẹ́ẹ̀ni. Ibi tó ń sọ bí ọdún bí 30 years. Ọjà Bódìjà yìí ó jẹ́ ọjà kan gbòógì nílẹ̀ Ìbàdàn yìí. Ǹjẹ́ ẹ lè fi owó ìsọ̀rọ̀ pé ọjà yìí ló tó jẹ́ ọjà Bódìjà yìí lẹ́yìn sì jẹ́ vice chairman nínú ọjà yìí? Ǹjẹ́ ẹ lè fi owó ìsọ̀rọ̀ pé lẹ́yìn ọjà Bódìjà yìí ẹ̀ sí ìrọ́jà tuntun bá ọjà Bódìjà yìí? Mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Ọlọ́ọ̀bà kò ń jẹ́ kí ní ẹ bàjẹ́. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ní láti ìgbà tí àwa fi káàkiri pé iṣẹ́ ọ̀nà tí àwa bá ń ta ọjà àti láǹfààní àti máa lọ sí àwọn ọjà ní láti máa ra ọjà ọjà ní. Wọ́n ní gbogbo ìlú tí à ń lọ àti ní gbogbo àwọn agbègbè tá ń lọ kò tí ì sí
ọjà tó tó ọjà Bódìjà ní ọjà tí wọ́n ti ń ta nǹkan tí wọ́n ń gbé tó tó báyìí kò sí. A lọ Màdúgbò a lọ sí Kánò àbí Sèkété gbogbo àwọn ibi tí wọ́n ti ń ta ọjà nǹkan jíjẹ kò sí èyí tí Bódìjà market tí àwọn. Ẹ ṣe gbọ́dọ̀ báàmì bẹ́ẹ̀ bá wòye ọjà yìí láti bóyá bí jẹ́ kí n sọ pé láti bí ọdún márùn-ún sẹ́yìn sí sẹ́yìn. Ǹjẹ́ bí nǹkan ṣe ń lọ nínú ọjà yìí ǹjẹ́ ó ń yàtọ̀ sí i àbí bẹ́ẹ̀ lẹ ti ṣe ojú ilẹ̀ títí bá mi kúta? Mo dúpẹ́ lọ́wọ́ ilé ìtì ẹlẹ́yìn àtẹ̀yìnbó tí wọ́n ń bàbí. Àmì àṣẹ. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọjà láti nǹkan bí ọdún márùn-ún sásìkò ẹgbẹ́ nǹkan tó jẹ́ wípé ẹgbẹ́ ìyàlẹ́nu púpọ̀ jù orí pípẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tí ọjà bá máa gbówó lórí ó ṣe wípé kíkọ́ sọ́dọ̀ ọ̀kẹ́ wà tó rajà lónìí tẹ́fẹ́ padà wà ní kẹta tí nǹkan tó rà wọn pé ti gbówó lórí tí àwọn ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn wípé a máa ń ta price ọjà kan tó jẹ́ pé láàrin bíi oṣù mẹ́fà èyí tí take the price ní ọjọ́ bẹ́ẹ̀ láti fi ọdún márùn-ún sásìkò níbẹ̀ tí ẹ̀ bá ní ọjà lẹ́nìí tí ẹ̀ bá rà tó bá máa padà wá bóyá bí ọjọ́ mẹ́rin á ti gbé wípé ìfẹ́ tó mọ́ láti bí bóyá bí 10,000 naira lọ́wọ́ ìfẹ́ náà ti di 12,500 bí àwọn ìfẹ́ ṣe ń wọ́n ní àsìkò ó yàtọ̀ sí bí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀ àmọ́ láti bí ọdún márùn-ún sí ìsìn wọn náà ni nǹkan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ọlọ́run wọ́n dàpọ̀ ìgbà ní ìgbà dúró nítorí pé àbẹ̀tì àwọn ọgbà tí agbóníṣòwò ẹlòmíì lápèjúwe bóyá owó tó gbé ń ta ọjà bábá tó ọjà rẹ ẹ̀rọ àwọn àsìkò tó bá ọdún mẹ́rin àmì ìgbésí sẹ́yìn àwọn ọjà wa àwọn báàgì ọjà ilé òbí 10,000 naira lọ ó lè jẹ́ wípé ẹlòmíì tàbí 30 bag ẹ̀rọ 30 bag níbi ọdún mẹ́wàá sẹ́yìn 200,000 lọ máa fi ta 30 bag ní ìṣòro 10,000 naira àmọ́ lásìkò ìgbògbẹ agbára 3 million naira àmọ́ nǹkan tí wọ́n fi 200,000 gbà yẹn sí so ní nǹkan tí wọ́n yẹ kò pé àwa oníṣòwò náà nítorí pé owó tá a máa fi ṣe iṣẹ́ tó bá ti pẹ̀ jù àlè ìgbéèlì gbígbẹ́ láti bí àwọn àsìkò yẹn gẹ́gẹ́ pé 300,000 a máa fi ra ọjà 30 bag ní ìṣòro 10,000 naira níbi tí ìyẹn bá rí 500 naira ní kìta ti yẹ ó ti rí ìtàbí 50,000 naira ó lè máa tó gbé bùkátà rẹ̀ dáadáa ẹ wá wo lásìkò tí ìyẹn bá jẹ́ wípé 83 million naira ó fi ra 30 bag lọ padà kò sí pé gbogbo ẹrú wọn tó ń sè ó lè mẹ́rin bí 1,000 lọ ó jẹ́ 30,000 naira ṣé 30,000 naira sọ́dà lórí 3 million naira so èmi wípé bí ìjọba ṣe ń kò pé àwọn oníṣòwò náà ẹ̀bùn ní ara wọn sọ́dọ̀ náà kí ọlọ́ọ̀bá kọ́ dàpọ̀ kó bá ní gba owó kí nǹkan ọmọ wẹ́wẹ́ báyìí kó bá ní gba dúró ọlọ́ọ̀bá tó ń bọ̀ fún mo dúpẹ́ mo rí ilẹ̀ àfiṣe fún ọ ní. Ẹ wá bàbá mi kí ni nǹkan tẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ̀ kí ẹ tẹ́ ṣe fún un gan ní pàtó nínú ọjà yìí àti lórí bí gbogbo nǹkan ṣe wọ́n lọ́nà òkè ìjọba yìí. ọlọ́ọ̀bá kò yẹ kí ẹ bá àti owó púpọ̀ nítorí pé àwọn nǹkan tó ń béèrè lọ́wọ́ wa ilé iṣẹ́ yín tí wọn bá wá nípa bá ń rí ìgbàlùkọ́ ọ̀pọ̀ sáà mọ ìlú náà ìlú lè dé etígbẹ̀ ìgbà rẹ̀ ṣé rí ni tó dá wàhálà ìsílẹ̀ ní ìpáwà mẹ́rin rẹ̀ bá ti ta omi wípé ṣé rí àìsí ètò ààbò ìlú dá wàhálà sílẹ̀ àìsí ètò ààbò ìlú dá wàhálà sílẹ̀ ẹ̀rí pé nígbà kan tí àwọn èèyàn wa tí wọ́n bá ń ṣe iṣẹ́ àgbẹ̀ èmi sí pé ẹnìkan wá ń bá wọn ipa wọn léke oṣù wọn ló ṣe é léke tẹ́lẹ̀tẹ́lẹ̀ lápèjúwe ká sọ wípé àwọn tí wọ́n pè ní ìṣòwò jáde lápèjúwe ká sọ wípé bí 100 ni wọ́n lọ́jọ́ pé wọ́n ṣiṣẹ́ nínú epo epo lọ́jọ́ bí àwọn tó tún wọnú epo lọ́nú káwá sọ pé 15 èèyàn lọ́kọ́ ọmọ pè ní ìṣòwò ọ̀pọ̀ síbù ẹgbẹ́ bẹ̀rẹ̀ jẹun òdòkù ó lọ sí lè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fi ṣe ń jẹ yẹ látara ìṣètò ààbò èlé orí nǹkan yẹn sí tí a fẹ́ ká ọkọ̀ fẹ́ lọ́wọ́ ìjọba ẹni pé kí wọ́n bá ní pèsè ètò ààbò sí gbogbo ìgbèríko tí àwọn èèyàn yìí ti ń ṣe iṣẹ́. Láti iléeṣẹ́ Jígí Alára ni wọ́n ti gbé mi dìde wá sínú ọjà láti wá ṣe àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan lọ́wọ́ ẹ̀yin bàbá nínú ọjà sí ẹ̀yin ìyá mi nínú ọjà yìí. Ẹ dákun bàbá mi nínú ọjà ipò ilẹ̀ yín gángan fúnra yín lè dì mú nínú ọjà
tá a wà yìí. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Àmì àṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nínú ọjà yìí, lẹ́yìn bàbá lọ́jà, ìyá lọ́jà, a ní 21 association nínú ọjà yìí. Bí 21 association yẹn ṣe jẹ́ ni pé ẹgbẹ́ ẹlẹ́wà, ẹgbẹ́ ẹlẹ́gùsí iṣẹ́, ẹgbẹ́ olólùbọ̀, ẹgbẹ́ aláta, ẹgbẹ́ oníráìsì, ẹgbẹ́ onígàrí. Àwọn ẹgbẹ́ rẹ̀ yẹn wà lọ bá la fi pé 21 association. Bí tó wá já sí pé èdè tí mo máa ń sọ̀rọ̀ jẹ́ alága fún gbogbo àwọn tó ń ta ẹ̀gúsí ṣiṣẹ́ nínú ọjà yìí. Ẹ ṣé gan ni bá mi. Ẹ dákun, ǹjẹ́ lè bá mi ṣe ìdárúkọ inú ọjà tá a wà yìí gangan? Inú ọjà tá a wà yìí jẹ́ ọjà Bodija International Market lélẹ̀ tá à ń pè ní Ibadan Foodstuff Seller Association. Báwo lọ̀rọ̀ ọjà ṣe ń lọ báyìí ní apá ọ̀dọ̀ tí yín bí báyìí? Mo ti ẹ̀gbọ́n pọ́n lẹ́gùsí tí ó ti já wálẹ̀ gan, ó ti kúrò ní iye tí ó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀sẹ̀ kan sẹ́yìn ní ìṣèyẹ tá à ń ta bẹ́ẹ̀ ẹ̀gúsí. À ń ta bẹ́ẹ̀ ẹ̀gúsí ní 2,600, 2,700. But recently tí màá bá yín sọ̀rọ̀ ní ìṣẹ́ abẹ́ ẹ̀gúsí ti di 3,000 naira. 3,000 naira. Bẹ́ẹ̀ni. Torí pé tẹ́yìn náà bá wo bí upper last week and then last week, ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n ń ta epo fún wa ní 870, 900. Even though Bofast tó ń sọ pé ó jẹ́ pé nǹkan yìí ọmọ ọ̀rọ̀ wa lọ́rùn gan, ẹ rí i pé Bofast gan 900 ni wọ́n ń tà ní ìgbà yẹn. Recently tí wọ́n bá yín sọ̀rọ̀ yìí, mo sì ra epo ní Bofast ní àárọ̀ àná, bí ìtọ́já sí pé 1,001 ni mo ra epo. Problem tí adé máa ń ní òun ni wípé táwa náà bá ń wọ ọkọ̀ lọ sóko nísìn, tá a bá ń wọ lágbẹ̀rẹ̀ nísìn, oko kan bẹ tó já sí pé ìgbà tó ní bí 25 years sẹ́yìn sí 30 years tí mò ń wọ ọkọ̀ lọ sóko yẹn 400 naira la máa wọ mọ́tò lóko yẹn. Ní ìsìn tá a bá fẹ́ lọ sóko yẹn nísìn 7,500 la ń wọ mọ́tò. Ó máa gbé yín dé oko yẹn báyìí. Yóò gbé wa dé oko yẹn alọ́ ilá ìsán. Bá a bá wá ń bọ̀ 7,500 máa gbé wa padà náà ègé. Mo rò pé àwọn ọ̀dà stand Yorùbá tí wọ́n ń sọ fún yín nìsín. Ìgbà tí mò ń sọ fún yín, tá a bá fẹ́ ra àpò yìí tá a fi ń di ọjà yìí, àpò yìí ò kọjá 70 naira, 50 naira. Ní ìsìn bá fẹ́ ra àpò yìí lásán pẹ̀lú Bodija ní ìsìn 1,000 naira lẹ́ra. Ìgbà tí mò ń sọ fún yín yẹn, abọ́ ẹ̀gúsí lóko tá à ń lò sẹ́nà pé stéètì kọ̀ọ̀kan ló ní òṣùwọ̀n tí wọ́n fi ń wọn ọjà. Abọ́ làwa fi máa ń rà ní oko lábọ́ kéékèèké kò tó kóńgò wa àti ilé tó já sí pé tá a bá di 130 síbẹ̀, tá a bá délé tá a yọ kóńgò tiwa àti lẹ́yìn tá a bá fẹ́ tán torí pé àlè ta fún yàn ní bá a ṣe rà wá. Tá a bá yọ kóńgò tiwa àti ìgbà tá a bá fẹ́ tán 130 kóńgò tá a dì yẹn agídí la fi máa bá wà ọ̀dà 10 kóńgò níbẹ̀. Mo rò pé àwọn ọ̀dà stand Yorùbá tí wọ́n ń sọ fún mi nìyẹn. Ọjà yẹn tó wá já sí ọjà tó já sí gbé lọ́wọ́lọ́wọ́ tí àtúwá ń bá yín sọ̀rọ̀ yìí, wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó wà fẹ́ ti gbogbo ọjà tí à ń tà because tí ẹlòmíì bá fẹ́ kó ọjà wá sínú ọjà nínú àwọn Haúsá nígbà yẹn, ẹ lè ra ẹ̀gúsí báàgì 10 lọ́dọ̀ ẹnìkan. Ẹni táwọn ará ẹ̀gúsí báàgì 10 lọ́dọ̀ rẹ̀, agídí là fi ń rí 20 kóńgò lọ́dọ̀ rẹ̀ nísìn. Kí ló bí wọ́n á sọ wípé inú igbó táwọn lè dáko lọ rẹpẹtẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn báńdíìtì ti lé gbogbo àwọn kúrò ní ibẹ̀. Ọ̀wọ́ ibi táwọn rí nítòsí iná ni àwọn ń dá àwọn ọ̀láǹfààní àti wọ inú igbó lọ torí bí wọ́n bá jẹ́ àwọn gbé èdè táwọn gbòò ní lè jẹ. Èmi wọ́n máa béèrè ní ọwọ́ àwọn tí wọ́n bá tẹ̀ ṣẹ̀pọ̀ àwọn tí wọ́n wéèsì àwọn. So ibi tí ọ̀rọ̀ Nàìjíríà gbogbo kì í ṣe pé àwa ọlọ́jà kọjá wọn kí àwa náà. Because ẹni tó ní 10 million lọ́nà ìsìn kì í ṣubú. Bẹ́ẹ̀ bá lọ fẹ́ yá 10 million ní ìsìn, wọ́n lè ní bàbá lọ́jà ìdíje ọjà yìí kó wá dúró fún èèyàn ní báńkì. Ẹ wá wo èèyàn tí ń bẹ lọ́jà, èèyàn mélòó bàbá lọ́jà fẹ́ dúró fún. Inú ilé téèyàn ń gbé ọ̀pọ̀lọpọ̀ kàn ń sunú ilé rẹ̀ ni kò síwèé ilé ní ọwọ́ rẹ̀ tó ti di tí à ń lọ fi gba owó ní báńkì. Owó tá a fi ń gbà gan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń di gbèsè. Bùkọ́ ìrànwọ́ nígbà di gbèsè nígbà tí bá jẹ̀gúsí kan bá dé nísìn ó lè bá bíi 320,000 dé.
ìgbà tá a bá tàbá ayẹwo gbádà ayẹwo àwo tán a lè má fi pàjù bíi 330 lọ ṣé 10,000 naira la máa fi san interest orí 320,000. So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí ẹ̀kan tí wọ́n kọ̀ǹsán olówó ń bẹ̀ kọjá yìí pé ká rọ gọ́ọ̀mẹ̀ntì wa. Tá a bá rí tírélà lóko nígbà kan ó lè jẹ́ pé tírélà yẹn ó lè kó bí ó lè gbé bí ẹ̀rù láti wọ́n fìlà pàpà lọ sóko tó jẹ́ pé tó bá náà bá ń bọ̀ òun náà wò pé jẹ́ kóun náà ṣe jígílá ìgbé ẹrù tó náà bá rí kó bọ̀ nígbà tó jẹ́ pé wọ́n ti fún ní tí ó tóun náà lọ́rọ̀ láti ọ̀hún tó gbé lọ gbé bọ̀ kí wọ́n náà ṣe jígílá ó lè má bàa gbé ẹrù ẹyọ kan kọjá 1,000 naira bí 800 naira. Ìgbà tó ti wá di pé epo tí wọ́n ti dísù tí wọ́n kọ́mpìnì gan wọn ò ti sọ fún wa pé epo tí wọ́n fún wọn láti kọ́mpìnì gan ò lè gbé wọn débi tí wọ́n ń lọ débi wípé yóò gbé wọn bọ̀ táwọn náà bá wá dé wọ́n wà síwó pépò káwé táwọn arajálá epo kan ọwọ́ àdín táwọn fi 6,000 5,000 gbé ẹrù báàgì kan délé. So ìṣe bí nǹkan táwọn náà bára ni pé ká lọ ṣòwò ká lọ jèrè àṣàní torí wípé bóyá nǹkan wọn káwá lọ ra nǹkan lọ́wọ́n káwá délé káwá sọ pé àwa náà lẹ̀ mọ́lẹ̀. So ọlọ́run ó gba ohun ilé iṣẹ́ yín sọ láti lè já sí pé kíjọba gbọ́ nǹkan tí à ń wí torí pé ẹni tó ní kàgán ní ìṣepò lè gbé jáde mọ́ débi wípé bóyá yóò tiẹ̀ sọ wípé òun fẹ́ fún wọn lọ́pọ̀. Tí n bá bí yín léèrè ní ìsìn pé láti apẹtẹtẹ tí wá ní ìsìn tẹ́ ẹ̀ bá gbé ọkọ̀ wá àti ìṣẹ̀yìn méjèèjì ní ìsìn 3,000 lè gbé yín gbà nǹkan. Bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ̀. Ẹ ti jẹ́ ẹ apẹtẹ mo sì sọ pé ẹ̀yin gbé tọ́kọ̀ bá sọ̀rọ̀ kalẹ̀ ní ìsìn bóyá tó máa tún gbé ọ̀kadà lọ síbi tí ẹ̀ ń lọ. A fi àkókò yìí a fi rọ gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n ṣàánú wa wọ́n bá wa rìdíìsì gbogbo nǹkan tí wọ́n dẹ̀ fi owó ìgbà tí wọ́n ṣe máa ń yá wa ní trader money ní ìṣòwò ṣe ìyá òun olówó ní trader money òbí pàdé sọ pé àtẹ̀gbẹ́ ti sẹ́yìn tẹ̀ ṣẹ́kù èmi tún ti gbé ọwọ́ kálukú and then problem kọ́dọ̀ tó ń bẹ táwa òun lọ́jà tó ń fèsì báyìí yàtọ̀ sí pé a gbé ọkọ̀ níye tó wọ́n gbé gbé lórúkọ rẹ̀ nígbà tọ́kọ̀ bá ń bọ̀ láti odidi ilẹ̀ Haúsá táà ní problem tó wá já sí pé lẹ́nu Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn ọkọ̀ wà ń lo 3 to 4 days. Èyí sáwọn nìkan di nǹkan ẹ̀rẹ́ affect gbogbo àwọn ọmọ skul tí wọ́n ń lọ sí skul gbọ́dọ̀ ń padà sí skul gbọ́wọ́ ọmọ wà ní LAUTECH ni ọmọ wà ní Kwara State University gbẹ̀kan ni ọ̀sán ní fò kọjá gbogbo akọ́ladẹ̀ ní owó báyìí ààrẹ ìjọba kódà tí kò jẹ́ pé gírẹ́dà lásán wọ́n lè bá wa fi ìgbéèdì rẹ̀ kọ́ náà yẹn ó fi ṣe é rìn lórúkọ àwọn ọlọ́jà ààrẹ ìjọba Ọ̀yọ́ State kí wọ́n dákun torí Ọlọ́run kí wọ́n ṣàánú wa lórí ojú ọ̀nà yẹn Ọlọ́run oníṣẹ́ ní tiwọn náà ló fún kò níṣẹ́ ní àwọn ọmọ wọn ló fún so bó ṣe jẹ́nu àtọ́kùn ètò wa. Ẹ̀yin èèyàn mi nílé lẹ́kọ̀ọ́ èmi ọmọ yín náà sì ni mo wà lórí afẹ́fẹ́ o èmi ọmọ ní ìyáàfin Afọláṣadé Abbas láti iléeṣẹ́ jígí alára ọ̀rọ̀ ni aláàjì ti bá wa sọ lẹ́kùnrẹ́rẹ́ yìí àwọn fi àkókò yìí náà a fi rọ ìjọba wa náà wípé kán ṣàánú ọmọ Nàìjíríà kán síjú àánú wò wá ariwo ibi ń pa ní èyí ti pọ̀jù lórílẹ̀‐èdè Nàìjíríà kán síjú àánú wò wá gbogbo ọ̀wọ́n gbogbo ọjà tó lọ gangan yìí kan bá wa sọ di pẹ̀tẹ́lẹ̀ pé wá ní ìrọ̀rùn tí gbogbo nǹkan bá wá ní ìrọ̀rùn yóò tún dáa ni àwa náà fi lè mọ ríbi yan sí a lè mọ ríbi yan fandasí náà ni àtọ̀nà Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn tí aláàjì náà tún bá mi sọ yìí abẹ́ ìjọba ni a fi àkókò yìí àfihàn ìjọba náà ní kán bá wa wá nǹkan ṣe sí ojú ọ̀nà yìí láti jẹ́ kí gbogbo nǹkan kó tún lè dá ju bí ó ṣe wà tẹ́lẹ̀ yìí náà lọ ẹ ṣe gan-an. Mami ẹjọ́ máa á gbọ́ pé wọ́n ní èlùbọ́ kóró yìí tó jẹ́ lákòókò sí ètò wálẹ̀ dáadáa má lò jẹ́ ṣé lóòótọ́ ni. Òótọ́ ni ó ti wálẹ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkàrẹ́ ìwà wà láǹkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ńkà bọ́ọ̀rẹ̀ ṣùgbọ́n náà tí ó ti di 900. Ó ti di 900. Orí ìbàràpàtà ń tà ní 15 ó ti di 14 ó ti di 14 èyí ilé ìsìn 12 là ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ ọmọ Abẹ́òkúta là ń pè ó yàtọ̀ síra wọn láfọ Abẹ́òkúta aṣọ ọmọ ọlá máa ń pè lẹ́yìn olùgbọ́ ní aṣọ ọmọ Abẹ́òkúta ó máa ń fòfò máa ń wáìtì dáadáa 12 là ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà náà ṣe ti di 11 gbàṣẹ́ ń tà mọ́ra wọn.
1-2 lẹ́ńtà òun tẹ́lẹ̀ àmọ́ báyìí fún wa di 1-1 nítorí ìyàtọ̀ ní eléyìí náà tó jẹ́ lápò Ìbàràpá àbí ìkàrẹ́ lélẹ̀ 900 lẹ́ńtà báyìí 900 lẹ́ńtà báyìí níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ní ìsìnlẹ̀ sí ní ẹ̀ka ní 1000 àtàwọn àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn yìí di 900. Ẹ ṣé gan ni màámi, ẹ ṣé gan ni ajé á máa wá láti ọ̀rọ̀ àtàjèrè ọjà ló máa máa jẹ́. Máàmì ẹ dẹ́kun kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí ìjọba orílẹ̀-èdè wa yìí kọ́ ṣe fún yín nínú ọjà tá a wà yìí. Nítorí kí wọ́n ṣe fún wa nínú ọjà nìkan kan nínú ìlú ìjọ pàápàá. Kí wọ́n bá mi sọ ìdúdú ẹ̀rọ mi pé kí wọ́n wálẹ̀ kí wọ́n dẹ̀ sí bọ́dà. Sẹ́wọ̀n pé tó bá wálẹ̀ tí wọ́n sì sí bọ́dà gbogbo nǹkan ní ọ̀rọ̀ fún wa. Ní wọ́n jẹ tó wọ́n gbogbo òrì ọ̀bẹ̀rẹ̀. Láìsí ní èsè 95,000 lẹ́tà lónìí báyìí ní èsè. Gbogbo ẹgbẹ́ sábàdé 85 lẹ́tà. Ní èsè 95 lẹ́tà láàárọ̀ yìí. Àwọn láìsí ní èsè 3,500 ni wọ́n tà báyìí. Sẹ́wọ̀n pé tó bá wálẹ̀ tí wọ́n sì sí bọ́dà gbogbo nǹkan ọ̀bẹ̀rẹ̀. Kọ́lọ́ ọba mi kọ́ bá mi lọ́wọ́ sí gbogbo rẹ̀. Kọ́mọ́jì àrógun lórí iye kọ́mọ́jì àríyàn kọ́lọ́ ọba mi sọ gbogbo rẹ̀ dọ̀rọ̀. Ẹ ṣé gan ni màá mi nínú gan pé mo ti wá bá yé pé mo fi àwọn ọ̀rọ̀ òwúrọ̀ lẹ́nu wípé ẹ̀ ti dá mi lóhùn màmí lágbára náà ajé á máa wá lágbára náà ajé á máa wá. Máàmì ẹ̀dẹ́gbẹ̀ olúlẹ̀ wọ́n ti ẹ̀ta àpò olùbọ́ báyìí ní ìpìlẹ̀ àná. Tọ́lá pé léyìí ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ 47,000 là ń tà. 47,000. Ṣùgbọ́n báyìí ní ìsìn àti ń ta 45 àti ń ta 44 wọ́n parí pọ́ wálẹ̀. Nínú rẹ̀ wà tó jẹ́ yàrá 75 là ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ní ìsìn àti ń ta 70. Ìbàràpá ní ìsìn 150 tẹ́lẹ̀tẹ́lẹ̀ 150 but ní ìsìn àti ń ta 140. Ẹ ṣé gan ni màá rí. Àwọn nǹkan tẹ́ ṣàfẹ́ kíjọba ṣe náà ni wípé kán túbọ̀ bá wa dín owó epo kí wọ́n sì bá lọ sí bọ́dà láti lè mọ oúnjẹ tó wọlé dáadáa kí gbogbo nǹkan túbọ̀ wà ní bó ṣe yẹ ẹ ṣé gan ni ọba tó fara ìgbẹ̀lú mẹ́kà tí wọ́n jẹ tí ọmọ tí ò sí wàhálà ọlọ́run fara bẹ̀rẹ̀ nínú ìlú iná ara ọmọ ni wá ilé kòkó níbi ayé tata gbèdé àwọn olórí wa náà wọn ò ní ṣiṣẹ́ ọlọ́run bá ní wà pẹ̀lú sí i. Ẹ ṣé gan ni ìyá mi orú ọjà Bódìjà la wà yìí ọjà tó ti wà lágbàáyé báyé tó jẹ́ pé àwọn tá a bá nínú ọjà yìí gbọ́ fún jẹ́rìí sí pé àtayébáyé lọ́jà Bódìjà yìí ti wà. Àwọn ìyá lọ́jà àwọn bàbá lọ́jà àwọn ìyá mi nínú ọjà náà wọ́n tún wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba orílẹ̀-èdè wa wípé kọ́jà kò kọ́ bá wa sí bọ́dà láti lè jẹ́ kí ọjà kó mọ orí bí wọlé lọ́nà kò jọ. Ọgọ́jà bá wọlé gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo oúnjẹ yìí ó máa wọlé mọ́ wọlé dáadáa ní ẹ̀mí ní mọ́mọ́ ìwé tí gbogbo ẹ̀ṣẹ̀ dá àrèrò nígbà tí wọ́n èrè tí wọ́n mọ̀ wá jà ọ̀pọ̀lọpọ̀ ní ìtọ́jẹ́ pé kọ́ yẹ kí wọ́n wá jà nígbà tí wọ́n ọkọ̀ bá ti pọ̀ jù ọjà àdúgbò ni wọ́n ń dúró sí lójú tí mo gbé ọ̀rọ̀ ló máa ń bẹ̀rù ní ìgbà ìṣẹ́dá kọ́lọ́ ọmọ fara ni wákọ̀ fara bẹ̀ wá o. Ẹ ṣé gan ni ìyá mi ẹ ṣé màá wò gbà tí ìgbà tí wọ́n ti fẹ́ wà ìyá mi jẹ́ ìgbà mi láàyè láti wá gbé ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹ ṣé gan ni ìyá mi èyí ni màá mọ bẹ́ẹ̀ mi náà ní mọ̀ wá lágbàáyé bá a ṣe wá lọ yìí àpamọ́ wájú ọjà ló máa jẹ́ ọlọ́jà àti ní ló máa wá rajà lọ́wọ́ ní lágbàáyé rẹ̀ ìlú wa náà dàgbà láti rẹ̀ ọlọ́wọ́ àwọn tó ń la mọ́ṣà lára àpòwátá má ní orúkọ tèmi omi ọmọ yín Fọláṣadé Abbas láti ìlú Ìbàdàn bíbá tí mo jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ jígí alára. Ìyá mi ẹ dẹ́kun àwọn òróró yìí ó tó ìwé tẹ̀ ń tàbá ìyá mi. Àwọn ọgbẹni tán bá yọ ọgbẹni tán gidi ni kódà kò tiẹ̀ tí ìdílé níbi tá a gbọ́ ọdún bí a bá rà lọ́sẹ̀ tó lọ kọ́nà ara lọ́sẹ̀ kábíyèsí ọlọ́run fàánú gbà wá lórílẹ̀-èdè yìí kí ọ̀jọba wa kan wò wá ṣe láàánú torí wípé àgbàdo máa bá lọ báyìí tó ara ni aráàlú àwọn tó ń tajà gan kò dé kátà orí tẹ́lẹ̀ mi bá mú owó dání tó ti sí tí ó rà tó bá dé ìdí rẹ̀ yóò tún padà mọ̀ pé bóò ló ń ṣe fẹ́ ṣe débi tí nǹkan wọ́n dé ṣùgbọ́n àmọ̀ wípé tó ọlọ́run ṣàánú wa lórílẹ̀-èdè Nàìjíríà ó bá wa tó ṣe ní owó ìlú àánú rẹ̀ ó fi gbà wá ní wọ́n máa ń gbọ́dọ̀ mọ bá lọ báyìí nǹkan lé oṣù lè mọ wá. Àmì àṣẹ ìdí. Ìgbà ìlànà wọ́n bẹ̀rẹ̀ látọ̀rí òróró kan tá a rà ní 1,000 180 ní ìsìn. Lọ́kà tó ní o kò ṣe ìpọ́tẹ́ẹ̀dì. Ìpọ́tẹ́ẹ̀dì 2,000. Àrà tẹ́ẹ̀dì kan ní 30,000 35 tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní gbogbo tí ìṣègùn 47 naira
now is 65 bẹ́ẹ̀ ni 65 ni gbogbo ẹtù dúró láti 47 ó lé ní láti rẹ̀ ló ti ń mú báyìí tí wọ́n ti ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta ló ti ẹ̀wà á lé débi wípé ọlọ́run jẹ́ ìgbìmọ̀ àmì ọ̀ṣun tí ọlọ́run bá wà jẹ́ ní tẹ́wọ̀n ní àmì rẹ̀ ó bá wa kó sí ìjọba wa mú wọ́n fọwọ́ àánú kọ́ fi gbà wá àwọn ọlọ́pàá náà la dìbò fún wọn kọ́ fi ṣàánú wa àwọn ọlọ́pàá la dìbò fún wọn kọ́ fi ṣàánú wa orí ebi ni aráàlú ebi ń pa aráàlú láìsí láàárọ̀ is 95,000 95,000 náà tà ní ọjà yìí láàárọ̀ ó sì ta símbà ní 100,000 là ń bá a lọ lóòótọ́ ìjọba tiẹ̀ ẹ̀tẹ̀ àwọn aráàlú gan bá jẹ́ lọ́jà gan ẹ̀tẹ̀ torí pé tá a bá ti gbọ́ pọ́jà yìí tí wọ́n á kó pamọ́ yìí àmì tí ilé-iṣẹ́ bá wá tà làwọn náà wà wò pé nítorí mú ilé-iṣẹ́ fowó lè yẹ àwọn náà mọ̀ ta ilé bá dé. ẹ bá tajà ní ìsìnkú ẹ bá lọ tajà ní ilé náà ẹtí wọn ti fẹ́ padà fowó kó wa káyọ̀ là ń lọ kílò là ń lọ ní ìlú ọkọ̀ wá sí láàánú kọ́ bá wa sọ ní ìbẹ̀rù kọ́ wá sí láàánú kọ́ bá wa ṣe nǹkan sí kọ́ bá wa sọ ní ìbẹ̀rù ẹni lọ́mọ mẹ́rin bẹ́ẹ̀ ni ìfàkọ́fà káàdì ọ̀rọ̀ ní ìmọ̀ káàdì ìsìn. Màámi, wọ́n ní àwọn gbajúmọ̀ lọ́lọ́pọ̀ ìjọ̀kan tó fi dórí àwọn kí ló ń pè é lọ́pọ̀ ìtọ́jà tá a fi ń jẹ búrẹ́dì náà àti tá a fi ń pèrè ìdílé náà. Ẹlẹ́pọ̀ ó tòlè tá à ń tà báyìí àtàwọn nǹkan tí mo tún ń bínú bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ àbòyìn náà. Lẹ́yìn tẹ̀lé lẹ́yìn ẹlẹ́pọ̀ níìsì ókè níìsì ilé ẹlẹ́pọ̀ níìsì yìí pé lè báyìí á lò ó 3,000 naira. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ìyá mi ló lẹ̀ ń tà tẹ́lẹ̀. à ń tà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ń tà ní bí ṣùgbọ́n náà 3,000. Ìyá mi báwo mo rí pé ìdí ọrọ̀ ajé ata lẹ jókòó sí èèlò ẹ dákun ìyá mi báwo ni èèlò ṣe rí a gbọ́ pé ata ti wálẹ̀ báyìí pé ká máa ṣe ọbẹ̀ lọ lọ́tún lósì òun ló kù báyìí sí ìyá mi ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí. bẹ́ẹ̀ kọ́ ata tó ti gbéra o òjò ti jẹ́ ká tó tún wọ́n sí báyìí o atọ̀ pọ̀ mọ́ o. òjò tún jẹ́ káta gbéra báyìí. ó ti jẹ́ wọ́n sí báyìí ní ìsìn òjò ni mo tójò bá ti dé báyìí n tó fẹ́ ni wípé kójú ò máa rọ̀ kó wọ́n máa rùn ṣùgbọ́n báyìí ní ìsìn òjò ń rọ̀ kò sáta òjò ń bàjẹ́ ní báyìí kò ju ọpọ́n ó máa ń rẹ̀ dànù ní ọ̀pọ̀n báyìí kò sáta báyìí ní ìsìn. ẹ ṣé gan ni ìyá mi bá a bá wò láti bóyá bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn ní ìsinyìí èló ni iye tẹ̀ ń ra apẹ̀rẹ̀ ata tá a bá tún wá wò ní àsìkò tá a tún wà ní ìsìn ẹ dákun ó tún ti tó èlò báyìí tẹ́ tún ra apẹ̀rẹ̀ ata báyìí ìyá mi. tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ra bóyá bíi 5,000 6,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí ní ìsìn ó tún ti ń lọ bíi 8,000 8,500 9,000 bá a ti ń ra báyìí ní ìsìn. bẹ́ẹ̀ tí ń rà báyìí ní ìsìn yìí ó dáná ìyá mi ẹ ṣé gan mo dúpẹ́ kí wọ́n á ní àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ nínú ọjà Bódìjà yìí láti jẹ́ pé kí ìjọba àpapọ̀ kàn ṣe fún yín nínú ọjà Bódìjà yìí yálà lórí bóyá bí gbogbo nǹkan ṣe wọ́n yìí ni o yálà lórí ojú ọ̀nà yìí ni pé bójú ọ̀nà ṣe rí yìí kò tẹ́yín lọ́rùn tó ni àti pé ǹjẹ́ àwọn èèyàn gan wá sínú ọjà láti wá rajà wìtìwìtì. kò sí wìtìwìtì o kódà gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàtọ̀ máa ń wà pé tó bá bí ìparí oṣù bá ń bọ̀ o a máa ń rí wìtìwìtì gbogbo òrì kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí o ṣùgbọ́n báyìí ní ìsinyìí kò sí irú wíkẹ̀ndì ní ìsìn pé wíkẹ̀ndì bá ti ń bọ̀ ní ìsìn a mọ̀ yàtọ̀ rẹ̀ wípé wíkẹ̀ndì ń bọ̀ kò sí yàtọ̀ mọ́ o a mọ̀ yàtọ̀ ní Monday àti wíkẹ̀ndì mọ́ kò sí yàtọ̀ rẹ̀ o bóyá gbogbo bóyá bí epo ṣe mọ́ gbogbo ẹ̀ ṣe kò sí nǹkan kan lù mọ́ o alùpùpù kan má lè jì pé àdúpẹ́ bí gbogbo ẹ̀ ti rí ni kò sí wìtìwìtì. ẹ ṣé gan ni ìyá mi àwọn ìrawọ́ rẹsẹ̀ wo lẹ wá fẹ́ rà sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí báyìí láti jẹ́ pé kán ṣe fún yín nínú ọjà yìí báyìí. Ọlọ́run ó ṣàánú náà Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ibi táwọn Ọlọ́run bá lè ràn wọ́n lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ná epo ní ìsìn gbogbo ẹ̀ ó wọ́n ní ìsìn ibi tá à ń wọ̀ ní bóyá tá à ń wọ̀ ní bóyá 200 tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di 400 ó di 500 ara ẹ̀ náà gbogbo ẹ̀ náà lọ́jọ́ ìgbìmọ̀ pọ̀ mọ́ra wọn ẹlòmíì lè fẹ́ ra nǹkan bóyá tó fẹ́ rà bóyá bí nǹkan bíi 2,000 ló fẹ́ rà lọ́jà tó bá rí ilé yóò pé owó ọkọ̀ òun tó fowó ọkọ̀ òun tó fi fún mọ́ yóò dúró lé ni níta ń rọmọ sí náà ni Ọlọ́run ṣàánú Ọlọ́run irú epo ṣe ọkọ wálẹ̀ náà epo bá wálẹ̀ gbogbo orí yóò tún sẹ́pẹ́rẹ́.
ẹ ṣé gan ni púpọ̀ bàbá mi. Ẹ jọ̀ọ́ sà, báwo ni ẹ ṣe rí àwọn ráìsì yìí? Báwo lẹ ṣe rí sí? Báwo ni ìròyìn rẹ̀ ṣe lọ? A gbọ́ pé ráìsì tún ti wálẹ̀. bẹ́ẹ̀ náà ni ráìsì wálẹ̀ ó dẹ̀ lásìkò ó lásìkò torí pé oríṣiríṣi ìlú ni ráìsì tí a ti ń lọ mọ́ra ráìsì tiwa so tí kan bá tán èmi ò tún jáde so ohun gbogbo ó ní àsìkò tí a máa ń rà so kò sí pé ọjà wa ó ń lọ sókè ó ń lọ sílẹ̀ gbogbo ẹ ti ní àsìkò tí a máa ń rà tá a dẹ̀ máa ń tà tí ó dẹ̀ sí pé yóò wọ̀n fáwọn aráàlú. Ẹ ṣé gan ni bàbá mi, àmọ́ mo gbé dé àwọn sáìdì ibì kan nínú ọjà láìpẹ́ yìí, ó ń pariwo wípé ráìsì tí wọ́n o kò wálẹ̀ o, ó wọ́n gan ni o, ó ṣe kinní ni, ẹ dákun ojú wo lẹ̀yin fi bá mi rí sí bàbá mi. ráìsì tí wọ́n ń sọ yẹn èmi ò mọ̀ ń pa ráìsì yẹn ò torí ráìsì tíjọba ní ká mọ́ kó wọlé mọ́ nìyẹn so àwọn ọ̀dẹ̀ mọ́ ń pa yẹn nínú ọjà Bódìjà yìí so àwọn tó bá ń tà yẹn tí wọ́n bá ń kó wọlé wọ́n lè sọ nípa yẹn àwọn ò mọ̀ ń pa yẹn. Ẹ ṣé gan ni bàbá mi, ẹ dákun tá a bá ní pé káwọ ní nǹkan bíi oṣù kan sẹ́yìn sí ẹ dákun èló lẹ̀ ń ta àpò ráìsì. àpò ráìsì táwa ń tà ní nǹkan bí oṣù kan sísìn nísìn à ń tà ní 160,000 naira. 160,000. nítorí báàgì ńlá ni ó wà nù rẹ̀ nínú àwọn èyí tí wọ́n ń pè ní imported yẹn 2.5 ló máa ń wà nù ẹ̀ so ìdí nìyẹn tó fi wọ́n tó bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣé bá mi, ṣùgbọ́n ní àkókò táwa wà ń sìn yìí bí èló ni ẹ̀ ń ta àpò báàgì ráìsì báyìí. 165 là ń tà. 165 yẹn náà sì ni. à ń tà báyìí kò tí ì wọ́n tiẹ̀. Kò tí ì wọ́n ti tiẹ̀, bó ṣe wà náà ló yìí ṣe wà. bó ṣe wà náà ló sì wà. Ẹ ṣé gan ni bá mi, ẹ dákun ó tó gbà ó tẹ̀ ti wà nínú ọjà Bódìjà yìí. ó fẹ́ tó 23 years. 23 years tẹ̀ ti wà nínú ọjà yìí. bẹ́ẹ̀ni. Bàbá mi ẹ dákun ẹ má sọ pé ìbéèrè mi ń pọ̀ o. Ó tó 23 years tẹ́ sílẹ̀ wà nínú ọjà yìí nìsín. Ojú wo lẹ rí sínú ọjà Bódìjà yìí? Ǹjẹ́ báwo ni nǹkan ṣe ń lọ ní mẹ̀lọmẹ̀lọ níbí àbí ní ìdàkejì náà sí? bíi ti báwo sí ní tọ́jà títà báwa tá à ń tajà lórí rẹ̀. Nípa ọjà títà àti ẹ̀yin tẹ́ wà nínú ọjà yìí náà. ṣe rí tá a bá fojú wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ráìsì tá à ń sọ pé à ń ta rí nìsín irú kóńgò tá à ń ta ráìsì nìsín 25 26 bá a ṣe ń tà nìyẹn but tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń tà ní 60 naira 70 naira bá a ṣe ń tà nígbà kan rí nìyẹn but nígbà ó di pé gbogbo nǹkan ó tún ń lọ owó epo nǹkan iná lójó sún wa débi tí a sọ yìí gbogbo ìgbà tá à ń ta ráìsì ní 60 naira 70 naira à ń ra epo ní 11 naira per litre nígbà yẹn so gbogbo nǹkan yẹn kò dẹ̀ sí nǹkan tí a fẹ́ rà náà epo náà la fi gbé so nǹkan tó ń jẹ́ kí gbogbo rẹ̀ náà kò sí tí ìjọba bá lè ṣèrànlọ́wọ́ fún wa tí ọ̀rọ̀ epo bá kọ́kọ́ kúrò nírú ọ̀rọ̀ wa ní Nàìjíríà yìí gbogbo nǹkan ni ó tún wálẹ̀ padà. Ẹ ṣé gan ni bá mi, nǹkan tí a bá wá náà nìyẹn wípé kí lẹ fẹ́ kí ìjọba Nàìjíríà yìí kí lẹ fẹ́ kàn fi ràn yín lọ́wọ́ yálà lórí àwọn ọjà tá à ń tà lọ́lọ́kùn òjọ̀kan yìí yálà lórí títì inú ọjà wa yìí ni yálà lórí àwọn ọjà yìí náà ni kí lẹ fẹ́ kí ìjọba kàn ṣe fún yín nínú ọjà yìí. ṣe rí nǹkan tí a fẹ́ kí ìjọba ó ṣe fún wa ni pé àkọ́kọ́ kíjọba ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti máa dàpọ̀ tí ìṣàgbé oníwì àgbẹ̀ tí ó wà lóko gangan ẹlẹ́ẹ̀kejì kí wọ́n bá mú epo wálẹ̀ ẹ̀ẹ̀kẹta títí ìwọ ọ̀dà ẹni tó bá ń wò pé ibi tó yẹ kí wọ́n gbà tó yẹ kí wọ́n lo wákàtí 5 ibi tí wọ́n bá máléjì tí wọ́n bá lọ gbà ó lọ́jọ́ wákàtí 7 owó epo náà ní rẹ̀ tún kọ́ọ̀sì so nípa gbogbo nǹkan yìí ó ń jẹ́ kí nǹkan wọn ṣẹ́wárí nínú ọjà wa yìí ẹ̀yin náà wo bọ́jà wa ṣe rí à ń fẹ́ ìjọba kí wọ́n ràn wá lọ́wọ́ kò sí ìlú tí wọn ò tí ń ràn àwọn oníṣòwò olókòwò lọ́wọ́ àmọ́ tọ̀ kọ́lọ́wọ́n ṣàánú wa ni ìjọba ń gbìyànjú àmọ́ kò tí ì dọ̀dọ̀ àwa lókòwò kọ́lọ́wọ́n ṣàánú wa so tí wọ́n bá lè ràn àwọn náà lọ́wọ́ àwọn náà fi gbé nǹkan lárugẹ so gbogbo tábà lọ rajà ọjà wọn mọ tó wá tà lẹ́ẹ̀kan náà kò ní jẹ́ pé owó kékeré nǹkan tó yẹ kí ara 10 tábára 5 owó táwọn ọlọ́pàá ó fi gbé yọ pọ̀
lórí àwọn nǹkan tẹ́ fẹ́ kí ìjọba ṣe fún yín náà inú mi dùn wípé kámẹ́rà náà ló wà níwájú mi tó ń ṣe amóhùnmáwòrán ìjọba náà máa gbọ́ torí a máa gbogbo àwọn nǹkan tá a wá ṣe yìí a máa fi sórí Twitter wa lórí YouTube wa ní Facebook wa ní ẹ̀yin náà máa rí ní gbogbo ìgbà. bàbá mi ẹ dákun ǹjẹ́ ní gbogbo ìgbàkigbà tí n bá sún wá sínú ọjà yìí láti wá ṣe àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan ǹjẹ́ fún mi lórí ọ̀fẹ́ láti ti wá sínú ọjà yìí. lórúkọ Alhaji Ismail Aise babalọ́jà ń jẹ́ náà ọjọ́ sí babalọ́jà Bodija àti ìyálọ́jà Bodija àtẹ̀mí alága aka ọ̀kẹ́dàrúsà sọlọ́jà ayọ̀ǹda fún yín. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.